bẹ́ńbẹ́ ọ̀rọ̀ mo tún gbé kinní ọ̀ǹgé o. Ṣé ló ń tawọ́ tasẹ̀ níkùn mi bí ọmọ tuntun nínú oyún. Ojúmọ́ ire ló mọ́ olóde tòní o. Ojúmọ́ ìbùkún ńlá, ojúmọ́ ọlá, ojúmọ́ ajé, ojúmọ́ ìkẹ́ ìgẹ̀, ojúmọ́ àánú, ojúmọ́ ire lọ́pọ̀lọpọ̀ fún ọ lórúkọ Jésù Kristi. Ẹ kú oríire tòní, ẹ kú orí kádún. Ọlọ́jọ́ ìbí tòní bọ́ sí gbangba kájó. Elizabeth fún mi bí àánú Olúwa ni mò ń ké sí. Pé tí ẹ bá ń já ṣó ń bẹ lálàáfíà ara, wọn ò pé kó o kú o, wọn ò sì pé kó o ṣàìsàn. Every 7th October làyájọ́ ọjọ́ tó o wá sáyé. Òkú ní fèyí ṣàṣemọ lọ́lá adániwáyé. Lọ́lá Olódùmarè ọba ẹ bá mi ṣàmì ọ̀rọ̀. Ó yá jẹ́ ń sáré kẹ̀jẹ̀kẹ́jẹ́ ń sáré alé bàbá rẹ̀. Ìwọ lọmọ wọn nílùú Ìjẹ̀bú. Ìjẹ̀bú gbòde májèjì ọ̀wọ̀. Àjèjì tó bá wọgbó ṣara ó dẹni ẹbọra nílé bàbá tó bí ọ. Ẹ̀yin lọmọ adúrúnmọ́jọ́, mo ṣe bẹ́yìn lọmọ adúrúnmọ́ṣù pẹ́dìyẹ jẹ. Ọmọ ẹdìyẹ bà lókùn, ara òrókùn, ara òradìyẹ. Ọmọ arẹ́yẹ a òrókò. Arókò tán ẹyẹ tún fò lọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ ó ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀. Ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ o, má yọ̀ mọ́ o. Ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ ohun tí í ṣe ni ó lè pani. Ìjẹ̀bú ló ṣòwò tó jèrè tó mọ́kọ rẹ̀ já pé ìnà. Ó ní tóun bá tún jèrè tóun lówó lọ́wọ́ òun àfọkọ̀ òun jọba lúgbó rẹ̀ mọ́. Ǹbẹ́ mọ̀ pé bó bá ń Jẹ̀bú àwọn ní tiẹ̀ ní wíníwíní. Bóun Jẹ̀bú àwọn ní tiẹ̀ ní wíníwíní. 6 níṣu Ìjẹ̀bú. Ìjẹ̀bú ta méjì ó jẹ méjì. Ó lóòṣà tó ń fi méjì tó kù bọ bọ́ọ̀ fi pẹ̀lú kú mẹ́dẹ́mẹ́dẹ́ wọn fi ba lágẹmọ agẹmọ òtún wọ̀yọ̀wọ̀yọ̀. Gbogbo ẹ̀yà ló gbọ́ba rẹ̀ pamọ́ sínú ilé o. Gbogbo ẹ̀yà ló gbọ́ba rẹ̀ pamọ́ sí yẹ̀wù. Ìjẹ̀bú nìkan ló gbóyà tó gbọ́ba rẹ̀ sí kedere oko. Ńlá ṣe ń pè ń lọ́mọ ọba ń ta. Ìjẹ̀bú gbòde májèjì ọ̀wọ̀. Ọlọ́lá ni yín lóde Ìjẹ̀bú. Owó mélòó lo ní tó fọmọ Ìjẹ̀bú ṣeré. Owó Ìjẹ̀bú ta yẹ́yẹ́, ó ta yẹ̀yẹ̀, ó tún ta sí ẹ. Ìran Ìjẹ̀bú ló ti ń náwó dọ́là kéèbó tó dé. Ìgbà tẹ́ èbó dé tán lówó ọ̀hún pọ̀ sí. Ọmọ olówó bíi ṣẹ́ṣẹ́ fún ọmọ olówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀. Kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó. Ọkùnrin Ìjẹ̀bú owó, obìnrin Ìjẹ̀bú owó. Imí Ìjẹ̀bú owó, ìtọ̀ Ìjẹ̀bú owó. Gbogbo ara ní Ìjẹ̀bú fi ṣòwò. Ẹ ǹlẹ́ o ọmọ èrè nìwà. Lọ́dọọdún ló máa wà. Òní móríṣẹ́ kú. Òní ṣọ̀fọ̀, òní sọkún alẹ́, òní sọkún òwúrọ̀. Wọn ò sì ní fẹ́ gba fún ọ lóúnjẹ lọ́lá Elédùmarè ọba. Ìgbà ọdún ìṣẹ́jú kan náà ni lọ́lá adániwáyé. Òní fèyí ṣàṣemọ lọ́lá Elédùmarè ọba lọ́lá Jésù Kristi. Màámi tẹ́tí ẹ bá ń já Princess Abiola fanpage pẹ̀lú gbogbo ọmọ ìgbìmọ̀ pátápátá ló ní kí ọ. Wọ́n rí mi bẹ̀ǹbẹ́ ọ̀rọ̀ pé n kí ọ dénú kí n kí ọ kára kí n tún ṣe ọ ní pẹ̀lẹ́ ń bẹ̀rùn kí n máa pé happy birthday to you o. Elizabeth fún mi bí àánú Olúwa pọ̀ happy birthday to you ọmọ Ìjẹ̀bú èrè nìwà.